ayé àwọn oníṣẹ̀ṣe ayé wọn ti bàjẹ́ àwọn oníṣẹ̀ṣe gbogbo àwọn oníṣẹ̀ṣe yẹn àwọn ẹlẹ́bọ yẹn ayé wọn ti bàjẹ́ pátá pẹ̀lú irọ́ ẹ kí n tó sọ anything ẹ gbọ́ nǹkan tó ń sọ mí báyìí. èyí tèmi nìkan kọ́ ló máa gbọ́ o ẹ̀yin mùsùlùmí ṣé lóòótọ́ ló ń ṣẹlẹ̀ kò gbọ́dọ̀ rí ẹ bẹ́ẹ̀. àwọn arábù wọn máa ń bá ìyá wọn sùn. ó ní ẹ̀tọ́ kí ọmọ kó mọ báyẹ̀ ní nǹkan pọ̀ nínú Islam. ìdáhùn yẹn ìdáhùn tèmi náà lè dá yín lóhùn ni nílẹ̀ Yorùbá kò lẹ́tọ̀ọ́. mo mọ ti Yorùbá. irú ẹni yẹn ó lè lọ pokùnso bẹ́ẹ̀ nílẹ̀ Saudi àṣà àti ṣe wọn ni is part of their culture. Okay, why táwọn afáàṣe máa wá ń dínà ìgboro nǹkan báyìí because ó ní nǹkan tó ṣẹlẹ̀ bí mo ṣe béèrè torí nǹkan yẹn gan ni mo fi kúrò nínú ẹ̀sìn Islam láti 2021. torí ìgbà tí nǹkan yẹn ṣẹlẹ̀ mo ní láti béèrè lọ́wọ́ ẹni tó jẹ́ ọmọ ìlú wọn ó ní kò kí ń ṣe haram ni tọ́mọ bá bá yẹ̀sùn ní ojú ara kò tó bá ṣe pé ẹ̀yìn ni ó ní tó bá ṣe pé ẹ̀yìn ló ti bá a sùn kò kí ń ṣe haram kí wá ní ìyàtọ̀ àti wájú àtẹ̀yìn ó ṣáà ti kùkù lálàyé. ṣẹ́ni pé bàbá ńlá lágbàkó làwọn oníṣẹ̀ṣe yẹn kò sí irọ́ tí wọ́n lè pa láti fi tánìṣe méjì Islam kò sí nǹkan tí wọ́n lè ṣe ayé wọn máa bàjẹ́ báyìí sìn ayé wọn sọ fún yín nìyẹn pé ẹ̀yin mùsùlùmí kọ̀ọ̀kan tẹ̀ wọnú DM wa tẹ́ni ká fi wọ́n lẹ̀ ajásí kìnnìkan orí gbogbo yín ti gbálẹ̀ orí yín ti gbálẹ̀ ṣẹ́gbọ́n kan tí lẹ́yìn yẹn sọ lẹ́yìn yẹn ní nǹkan tó ń gbọ́ nìyẹn ṣé 2020 kọ́ ló pè ní pé tóun fi kó nínú Islam nìyẹn tí wọ́n ti pẹ́ rí ẹlòmínà ti gbálẹ̀ Ọlọ́run fún ọ lákàyè ká lè máa ronú ká lè máa think o gbọ́ nǹkan kan nípa nǹkan o make research o humanity oníwọ̀ of Islam lẹ́tì ẹ ló bá wọlólùsí torí Islam ò lùsí ẹ wọlólùsí Islam so wọ́n sọ nǹkan fún ẹ o mọ̀ bóyá kí ni ìyẹ̀wò tó nàbí rọ ìwọ náà o gbà bẹ́ẹ̀ o gbà sí wọn lẹ́nu bẹ́ẹ̀ mi wà ibi tó wà lọ yẹn gangan ìṣẹ̀ṣe tó lọ yẹn ibẹ̀ gangan wọ́n ti ń practice ẹ̀ àwa dẹ̀ máa fún ilẹ̀ rí bẹ́ẹ̀ jẹ́ pé olórí burúkú tó sọ̀rọ̀ yìí àwọn alágbàkọ̀ tó ń parọ́ yìí wọn ò rẹ́ẹ̀rí kankan mú wá o wọn ò rí ẹ̀rí lórí wọn improve wọn ní nǹkan tó ń sọ wọn kàn dín mọ́mọ́ create irọ́ yẹn láti fi ṣe ẹ̀yìn ẹ̀ bẹ́ẹ̀ number one ni pé kí Islam tó dé gangan torí pé ẹni kọ́kọ́ kílẹ̀ bí kan máa ní Islam ẹ̀sìn Arabu ni ẹ̀sìn Islam ẹ̀sìn Arabu torí pé Islam kọ́ ni ìpínlẹ̀ wọn ní Arab ní Saudi Islam kọ́ ni ìpínlẹ̀ wọn ẹ̀bọ̀ làwọn náà ṣe bẹ́ẹ̀ náà ti ṣe ẹ̀bọ̀ làwọn náà ti ṣe ẹ̀bọ̀ kó tó di bọ́lá ń bá ní Muhammad salam dìde so ifo kí Islam tó dé kò sí nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ àwọn alábò kí n ṣe kí ni wọn kí n bá ya wọn sùn lábàtà ní pé báyà wọn ti ń ṣe kí Islam tó dé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ gan kí Islam tó dé nígbà tí Islam ò tí ì dé gan kò sí nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ tí ó ti yé yín bẹ́ẹ̀ so bàtí Islam tó wá dé kò sí nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ even ẹ̀yin wá fún yín ní ẹ̀yin kọ́kọ́ fún yín kí n tó di pé máa wọnú ọ̀rọ̀ gidi lọ ẹ̀yin kọ́kọ́ fún yín láwọn Islam kọ̀ọ̀kan tá n practice inú Islam àwọn kan wà tó jẹ́ pé apart from fífẹ́ gan tọ́mọ bá ti ń pé ọmọ ọdún mẹ́wàá àwọn ọmọ tá a bí fúnra wa tó bá ti ń pọ́ ọdún mẹ́wàá wọ́n ti ní ká ṣe kí ni ká ya yàrá fún wọn ọkùnrin gbọ́dọ̀ wà lọ́tọ̀ kóbìnrin wà lọ́tọ̀ ká fún wọn ní yàrá ọ̀kan. Number 2 nínú Islam gangan ìyá ọmọ ò lẹ́tọ̀ àti sùn lórí bẹ́ẹ̀dì pẹ̀lú ìyá ẹ̀ mọ̀ wọn bára wọn sùn nìyẹn o wọn ò lẹ́tọ̀ àtijọ́ sùn papọ̀ lórí bẹ́ẹ̀dì kan náà ọmọkùnrin àti ìyá ẹ̀ wọn ò lẹ́tọ̀ àtijọ́ sùn ká tó wá sọ pé bíbára wọn sùn ẹ kọ́kọ́ gbé ìyẹn sí làákàyè náà o. so ẹ jẹ́ wá tún fi yín another scenario tó máa tún clear yín fún wọn tó bá ní làákàyè tí ìyá kan bá bímọ ń sìn tí ìyá yẹn wá jáde láyé bó ṣe bímọ yẹn tán bóyá ìyàwó bàbá ẹ bóyá ìyàwó méjì dáadé ẹ̀fẹ̀ abẹ́ lómi ìwà mẹ́ẹ̀ tó bá ń fún ẹ lọ́yàn tó bá pé òun ló ń fún ẹ lọ́yàn láti kékeré pẹ̀lú bí ìyá yẹn ṣe ń fún ẹ lọ́yàn yẹn ó ti di èèwọ̀ fún ẹ láti fẹ́ ọmọ ìyá yẹn torí pé ìyá yẹn ti dàbí kíni ẹ ti jẹ́ ọmọ yẹn kan náà àtàwọn ọmọ tí ìyá yẹn bí ṣé ti rí o ìyá yẹn kọ́ ló bí ẹ o ṣùgbọ́n torí pé òun ló fún ẹ lọ́yàn nígbà tó wà kékeré àwọn ọmọ tí ìyá yẹn bá bí ó ti di èèwọ̀ fún ẹ láti fẹ́ inú àwọn ọmọ yẹn torí pé ẹjọ́ ọmọ yẹn kan náà ni ká tó wá sọ pé ìyá tó bí ọlọ́mọ ṣe láwọn ẹlẹ́bọn yẹn olórí alágbàkọ àláyé ni wọ́n kò sí nǹkan tí wọ́n lè sọ láti pa irọ́ anyway wọ́n jogún irọ́ yẹn láti ọ̀dọ̀ bàbá wọn Ọ̀rúnmìlà nítorí Ọ̀rúnmìlà náà ó pa irọ́ mọ́ dídí ìlú kan tí wọ́n dẹ̀ fi kógun já odidi ìlú yẹn tí ìlú yẹn fi parun àwa ní evidence àwòdà bí ẹ̀yin lórí burúkú tẹ̀ lẹ́rìí o àwa ní evidence Ògún Ọ̀rúnmìlà ó wọnú ìlú kan lọ ó ní kọ́ba yẹn ṣètùtù ọba yẹn pé àwọn tó bá fi ṣètùtù gbogbo kó dáṣọ ẹgbẹ́jọdá fún àwọn èèyàn tó fẹ́ àwọn èèyàn nínú ìlú yẹn pé àwọn tó ń bá aṣọ yẹn fún pé gbogbo wọn ni wọ́n pa kán fi rúbọ àwọn ọba yẹn wá yarí pé irú èèyàn wo ni wọ̀nyí ó ní ká ṣètùtù wá ní pé ká fi odidi èèyàn rúbọ àwọn àdúrà àwọn èèyàn ká dáṣọ ẹgbẹ́jọdá fáwọn èèyàn ká fi wọn rúbọ ọba yẹn yarí pé òun ò lè ṣe bọ́ọ̀lù nígbà síbi dúkọ́ nílùú yẹn nìyẹn torí pé ọba yẹn ò ti ṣe nǹkan tó ṣe ó wá pàdé Ògún lójú ọ̀nà bó ti pàdé Ògún lójú ọ̀nà ó wá parọ́ fógun pé àwọn fìyà jẹun nílùú tóun ti ń bọ̀ ni pé wọ́n fìyà jẹun ni inú wa bí Ògún bógun náà sì lọ síbẹ̀ nìyẹn ló fi lọ pa gbogbo aráàlú yẹn ó pa gbogbo wọn pátá àtọ́bá o àtijọ́ yìí gbogbo àwọn aráàlú yẹn ló pa torí róòfò tọ́rùnmìlà pa fógun so irọ́ tẹ̀ ń pa yẹn gbogbo nǹkan tẹ̀ ń ṣe yẹn bá yín Ọ̀rúnmìlà lè fi jọ ọ̀rọ̀ yín kò lè jẹ wá lójú so kẹ wá lè mọ̀ yí pé nǹkan táwọn sọ pẹ̀lú evidence ni ẹ kọ́kọ́ wo kí Islam tó dé ẹ wò bá kọ́kọ́ tẹ̀ sí gọ́gùn náà èmi ní mo mọ̀ pé kíní ìbọn mo mọ̀ pé bá kó tàbí kọ́lá fúnta fún yín ní evidence náà ẹ nígbà so a ní láti lo nǹkan tẹ máa ń tẹ tí gbogbo wa lè wà tá a lè ní access sí láti yẹ kẹgbà so ẹ kọ́kọ́ wò pé sígbà tí kí Islam tó dé ṣé wọ́n ṣe ń ṣe ẹ ti gbọ́ nǹkan tí gọ́gùn sọ
pé kò sẹ́ẹ̀rì kankan tó sọ pé kíni o wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ kí àwọn kíni tó dé o kí Islam tó dé. Nígbà tí Islam gan dé gangan ẹgbẹ́ nǹkan tó ń sọ even mi ò béèrè pé mi ò tẹ̀ tún táyà pẹ̀ pé kíní kan pẹ̀lú pé kí wọ́n bára wọn sùn pé tí wọ́n lè sùn papọ̀ gan lásán ṣẹgbẹ́ nǹkan tí bẹ́ẹ̀ kò sọ Islamic kò fa ìgbà pé wọ́n tẹ̀jọ́ sùn papọ̀ lásán ká tó wá sọ pé báwọn ní nǹkan pọ̀ fẹ́ẹ́ rí ẹ̀yin pípù yìí mi ì tẹ̀ bá ní problem àwọn tí mo bá ní problem làwọn tó ń gbọ́rọ̀ sí lẹ́nu tẹ Ọlọ́run fún wa láàkáyè ká lè máa lò àwọn bàbá tó bí ní more than 500 years 300 years wọ́n ní láàkáyè jẹ́ yín lọ nísìnyí technology ti wà àwọn ọmọ yìí àwọn tó ń bí sìn àwọn tó ń bí sìn wọ́n ti ń bí wọn tó báyìí wọ́n ti ní láàkáyè ọmọdún kan ó máa sọ̀rọ̀ nígbà nígbà ó máa sọ̀rọ̀ bí àgbàlagbà so àwọn tó ń bí ní láàkáyè yín dáwọ́ dàgbà ẹ̀ wá ní láàkáyè kò wá sí láàkáyè kankan lórí yín wọ́n sọ nǹkan fún yín ẹ̀sẹ̀ sáré gbà bẹ́ẹ̀ wọn ò fún yín lẹ́rìí o tó wọn káàtẹ̀ ni wọ́n fún yín lẹ́rìí náà ẹ̀rí tó ń fún yín ẹ̀bí àwọn fabricate ẹ̀ mọ̀ ẹ̀ tẹ̀ kọ́kọ́ máa lọ make research náà báwo wọ́n ti máa sọ lóǹkan fún yín báyìí tẹ́ máa gbà so yín nǹkan tó ń sọ yẹn kò sí nínú Islam kò tiẹ̀ sí nǹkan tó fara jọ nínú Islam àtọ̀ ṣùgbọ́n mi tó wà òun nílẹ̀ Yorùbá ẹgbẹ́ nǹkan tó bá yẹn sọ ó ní inú yẹn kò sí sílẹ̀ Yorùbá ẹgbẹ́ nǹkan tó sọ ẹ tún gbọ́. ilẹ̀ Yorùbá kò lẹ́tọ̀ọ́ mo mọ ti Yorùbá irú ẹni yẹn sẹ́gbọ́n nǹkan tó sọ ó ní kò sí nǹkan tó fara jọ nílẹ̀ Yorùbá kò sí mọ́ǹsì àwòbá ṣùgbọ́n bàbá yín lánàá wọ́n ṣe dáadáa màá fún lẹ́rìí sìn ó rí tí ò pé yẹn á pé ẹgbẹ́ yín mùsùlùmí tẹ́ wọ́n wo fídíò yẹn tó láti ṣe ẹ̀ tó dáhùn fídíò tó wọ́n ṣe yìí ó ti rìn gan wọ́n ti rìn gan ẹ̀yin náà tura láti jẹ́ kí fídíò yìí rìn kó lè tún ní àṣírí irọ́ tó ń ti pa ká tó wá fi ẹ̀sìn wọn síta pé àwọn bàbá wọn táwọn ṣe nìyẹn tó ti yẹ yín bẹ̀rẹ̀ ẹ tura láti share fídíò yìí kó gbọ́ everybody lára tó ti yẹ yín so ẹ máa wo wọ́n ní ẹnìkan bẹ Olúmínà lórúkọ ẹ̀ ó wà ní tó fẹ́ kà ó wà ní ìrẹ̀tẹ̀ méjì Yẹmí Ẹlẹ́bù Ìbọn ló kọ ìwé yìí gbogbo àwọn aláṣẹ yẹn òun tó wọ́n dá àwọn ọmọ dáadáa Yẹmí Ẹlẹ́bù Ìbọn bàbá Yẹmí Ẹlẹ́bù Ìbọn ló kọ ìwé yìí wọ́n ní ìrẹ̀tẹ̀ méjì ni mò ń kà page 113 ẹ̀rí kó mo tún fi ní nọ́mbà ẹ̀ page 113 wọ́n ní pé ẹnìkan bẹ Olúmínà ni ó lọ fẹ́ Àgbọ̀nrín wọ́n nígbà tó fẹ́ Àgbọ̀nrín bímọ so màmá sáré yọ nígbà tágbọ̀nrín bímọ tán Àgbọ̀nrín wá bí kíni ó bí ẹnìkan nígbà tí ó bímọ ó bí Olúmínà ló bí Olùmẹ́bọ ṣe ti gbọ́ o Olùmẹ́bọ ló bí bàbá mi Agigi Mẹ́sìn so ìgbà tó yá ó nígbà tí ẹni tí bàbá yìí kú ẹ máa gbọ́ o wọ́n ní nígbà tí ọjọ́ ń yí lọ bí ọjọ́ oṣù yí lọ bí oṣù Olúmínà sílẹ̀ bóra Olúmínà ti kú nìyẹn o wọ́n jogún Àgbọ̀nrín wọ́n jogún rẹ̀ fún Olúmẹ́nà so èyí ni pé wọ́n so lópo fún un nígbà tí Olúmínà kú wọ́n jogún Àgbọ̀nrín fún Olùmẹ́bọ ẹ má gbàgbé pé Olùmẹ́bọ yẹn Àgbọ̀nrín ló bí Olùmẹ́bọ o tí mo kà ń sẹ́jẹ́ tuntun yẹn kà ẹjẹ́ tuntun yẹn kà kó lè yé yín kẹ́lẹ́ mọ̀ nígbà tí ó bí Olúmínà ló bí Olùmẹ́bọ ṣẹ́ti gbọ́ o Olùmẹ́bọ ló bí bàbá mi Agigi Mẹ́sìn ṣùgbọ́n tí wọ́n á ní pé kíní gbà tí bàbá tó fi Àgbọ̀nrín yẹn gangan gbà tó bàbá yẹn wá kú wọ́n á jogún Àgbọ̀nrín fún Olùmínà ṣẹ́ti rí bẹ́ẹ̀ so gbà tí yẹn náà gbà tó kú wọ́n á jogún Àgbọ̀nrín fún Olùmẹ́nà tó ti yé bẹ́ẹ̀ Olùmẹ́nà bàtà Olùmẹ́nà náà ṣe kíni tẹ́lẹ̀mẹ́nà náà kú wọ́n jogún Àgbọ̀nrín fún ta ni o Olùmẹ́bọ ṣẹ́ti rí bẹ́ẹ̀ so Olùmẹ́bọ yẹn náà àwọn ọmọ Àgbọ̀nrín nìyẹn o tó ti yé bẹ́ẹ̀ so Àgbọ̀nrín díẹ̀ tó ṣe kíni wọ́n tún fẹ́ Olùmẹ́bọ fún Àgbọ̀nrín ṣẹ́ti rí bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá ti yín òun lẹ́ẹ̀dí ṣòfò yẹn nígbà kan bẹ́ẹ̀ jẹ́ pé àrírú ẹ̀ mọ́ ń sìn Ọlọ́run lè jẹ́ àrírú ẹ̀ mọ́ torí àgbákò ayérayé ni Ọlọ́run jẹ́ àrírú ẹ̀ mọ́ ṣùgbọ́n nígbà kan nílẹ̀ Yorùbá ẹ ti ṣe rí ṣùgbọ́n nílẹ̀ Arábù àárín nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ o torí history sọ fún wa pé kíni àárí any evidence tó tọ́ yí pé àwọn Arábù máa ń ṣe kíni wọ́n máa bá bàbá wọn sùn àwọn máa bá ìyá wọn sùn kí Islam tó dé even gbà tí Islam ṣẹlẹ̀ ṣe ti rí ẹni tí dábàá ti gbọ́ nípa Islam ẹ̀yin pípọ̀ yìí tó wáyé pé mùsùlùmí ni gẹ́gẹ́ kẹjá afa mi tí mo tẹ́ ń wo yìí mi sáfa ṣùgbọ́n kò sí kẹ́tí máa fẹ́ mọ̀ nípa ìsinmi within 5 to 10 minutes màá mọ̀ tọ́nà bàbá ẹ̀ màá mọ̀ torí mi àwò kí n dákẹ́ ẹni tí dábàá ti gbọ́ nípa Islam tó bá ti bá làkàyè mu ẹ ti mọ̀ pé kò sí mẹ́ẹ̀pọ̀ wọn parọ́ ni anything tẹ́ bá ti gbọ́ nípa Islam tí ò ti bá làkàyè mu ẹ má wọlé yọrọ ayélujára ẹ má wọlé dára ìlànà ẹ má wọlé tiẹ̀ gbàgbọ́ pé ó exist nǹkan tí mo kàn máa gbà yín níyànjú ni pé tó bá ti gbọ́dọ̀ ẹ kọ́kọ́ gbà náà pé kíní yóò lè ṣẹlẹ̀ number 1 ni number 2 kẹsì wàá lọ béèrè ẹ make research ẹ make research ẹ tún béèrè lọ́wọ́ àwọn onímọ̀ tó ti yẹ yín bẹ́ẹ̀ so that is it ẹjọ́ ìwà lálẹ́ yìí lọ́dọ̀ King Josmi so ti yẹ yín ẹjọ́ ìwà lálẹ́ ẹni ìbí tẹ́ bá ti béèrè tẹ́ bá ní ẹ bá jẹ́ mùsùlùmí ẹ bá jẹ́ Christian ẹ bá jẹ́ ẹlẹ́bọ ẹ máa bọ̀ lọ́dọ̀ King Josmi lálẹ́ yìí